no yen da pelonja cambio we dragomi amore kan ran tu ero to me go se blo ko ara mo ya dogo ko ine kwinjide ari me yen win yo pa wu mi okun lo nto yo pon de ati e ngo no sege avogba koko yon ko no le ton lo nto yo pon wa blo do ta bo ti anana do we pa blo no do ta da kan nu pako he ke si ta lo nto yo pon de ko ti e no e me ko don le na be du ba ilu mi be me choko no mo en so ade to me fi de pan si to ti re so aro ganji ame bodo tu khala ko mi me don do fi ne yo e te mi de mi ko kan ji gbe mai contrat account no manu mi ya ndi e ba wo da me bo ko ta bele mo ante wo fi da ka dia bodo nu ku ma to fi don do fi ne pan si to nte ga no e a gbe gba bi e me o ko se ti o ku e no yan anu mele ku mo cho be no no ho be mo blodo ne we ka ti o ko ko ne pan si to ete ga yen lo ne no ga wa we egbon de adun prison agosi adun de buse me no me aya mi ve ba pan si to gan boy mo me nya biche no e wa ti do de me e wa ti do de town mo ko so wo dan bo wo lile ble mo emi o sa ga to bi le bi so dogba tinken pin po yo yo je vovo nu mi sin kan so je vovo kan o je vo sin amodin yi go vi gege sin to le me vi gege sin to e ma tun no iton lebi e wa o dan bele when they are doing ni ma lon bonu to vile ni se o ajizopon un dede ori bo nkori to no pon kori to we kan je bo to bi o kiki e to asi blo kori to do abele do design le ajensa o saji bo akori o jono no agan to ba no ya kari nje sanda kan so yimu ka ya ho gbehun pa no ko kori we fe o gbadun din we blo kori to do mi ni gboje e wo ran to nje blo concept to amo ko ba blo kori do wa Ko nunca gẹ́gẹ́ tí ahun sin de ọ̀nà tó tó fúgbà bó gùdò tó èmi kọjá fídíò pọ́n gbé bọ̀ nù yán èmi do yẹn kọjá dídọ́nù mi gbé yẹn máa fọ́n sàbó káṣì ní èmi bó nù wọ̀rọ̀ adọ́nù mi yẹn tá dúnú dọ́hùn kàbí jìmá pọ́n àbún gbé náà èmi mi nà fídíò pèrè bóbulọ̀ mò mó sẹ́ domi pọ́n jìmá pọ́n kọ̀ọ̀kọ̀ tẹ́ ìdọ̀hùn mi tọ́ rẹ̀ ọ̀sán kàmẹ́rà ó jíjẹ́ kò jùlọ tó mẹ́ kókó dé bọ́lé ṣe rẹ̀ ẹgbẹ́ ẹjọ́ máa ń bọ́ pẹ̀lẹ́ sínú mi ọ̀dọ̀ dáàpọ̀nà lọ ẹ̀ǹdè máa sì jẹ́ bọ̀ nánà mi ẹ̀yọ́ kéré wọn ní ẹ̀yọ́ mi sọ́dọ̀ kẹ̀ṣù ní ọdún tí ra ayé vayu n'ogun tu ya gàrẹ́ tọ́ yóò mẹ́ náà wẹ̀ tán yẹn ẹ̀kọ́dọ̀ bá yẹn náà yẹn ẹ̀kọ́dọ̀ tí bá la mọ́ ok on va se voir d'accord. Que ce soit pour rire, apprendre ou simplement passer du temps à regarder des contenus amusants, il y en a pour tous les goûts sur cette chaîne. J'espère que cette vidéo vous a plu et qu'elle vous a permis de découvrir de nouveaux contenus divertissants. Merci d'avoir regardé et à bientôt.